sin Omoluabi la Nabi kọ́kọ́ lò kó tó sọ̀rọ̀ faraàlú Mẹ́kà. Personality ẹ̀, dignity ẹ̀, òun ló kọ́kọ́ lò. Torí níjọ́ náà lọ́hùn nígbà tó lọ́wọ́ bá Allah sọ fún pé fasda bima tu'mar. Ìwọ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, àsìkò ti tó láti jíṣẹ́ fara ayé. Ẹ má gbàgbé pé 13 good years ló fi ń ṣe wá àsìtára ìlú Mẹ́kà ò gbọ́dọ̀ gbọ́ tí wọ́n hide káàkiri. Nígbà tí dáwà jàríyà dé, Ọlọ́run ní jáde lọ sọ fún ará ìlú Mẹ́kà pé mi mo rán ẹ ń ṣẹ́ kó o sì sojú abẹ́ ń kó péṣẹ́ tí mo rán rèé. Ànábì ò kọ́kọ́ jáde kó sọ pé innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu. Rárá o, Omoluabi ẹ̀ ló kọ́kọ́ lò. Ẹ̀yin bàbá mi nílùú Mẹ́kà, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹbí bàbá, ẹ̀yin ẹbí màmá, ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo máa fẹ́ rí yín. Mo fẹ́ rí yín tó wú yẹn. Gbogbo aráàlú Mẹ́kà sì ṣetán láti lọ converge láti gbọ́n tá Ànábì fẹ́ wí. A rí àwọn tí ó lè rìn tí wọ́n tẹ pọ̀pá pé kò ní sọ̀rọ̀ ká má ba bẹ́ẹ̀. Tí wọ́n tẹ pọ̀pá lọ pé kò ní sọ̀rọ̀ ká má ba bẹ́ẹ̀. Talẹ̀ ló ń pè wá Muhammad Omoluabi ni. Àwọn tí ó lè tẹ pọ̀pá wọ́n rán representative liyanuba anhum pé lọ́ba wa lọ́bẹ̀ torí pé a mọ̀rú ọmọ tó jẹ́ nínú ìlú a sì mọ̀rú wà tí ń wù. Jọmọ́ ẹ wá fura pé Omoluabi la Nabi kọ́kọ́ lò yẹn kò tí ì kakéwu fún wọn, wọn tiẹ̀ tí ì mọ̀pọ́lọ́ wọn náà níṣẹ́. Nígbà tí wọ́n tún wá kójọ síwájú An-Nabi sallallahu alayhi wa sallam, òun náà tún wá establish ń tà ń pè ní dignity, what we can refer to as confirmation of character. I want to reconfirm my character before you. Wọ́n bèèrè lọ́wọ́ àwọn aráàlú Mẹ́kà, ó lè gbogbo ẹ̀yin bàbá àti ìyá mi ẹ káàbọ̀, kí n tó máa lọ jẹ́ ń béèrè lọ́wọ́ ara rẹ kí wọ́n náà sì máa dáhùn jẹ́jẹ́. S'Omoluabi tiẹ̀ gẹ́gẹ́ bí àáfàá ládùúgbò ṣó pé àwọn èèyàn jọ? Ṣé tó o bá pè ládùúgbò pé ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín, ṣé wọ́n lè dẹ́ ẹ lóhùn? Ṣó o ti fi ìwà gidi balẹ̀ jẹ́? Ṣó o ti fi ìwà takabur mótómótó? Ṣó o ti fi kó bá ìmọ̀ tí ń bẹ lára rẹ yìí? Ṣé tó o bá pè yàn ní mọ́ṣáláṣí ṣé wọ́n á dẹ́ ẹ lóhùn? Ṣé gbogbo àwọn ọmọ obìnrin wọn kọ́ ló ti perforate wúńpù wọn? Ara àwọn ìwà Omoluabi tó bàjẹ́ ta fẹ́ wò náà nù ni. Ẹlòmíì dákéwú ń bẹ lérí ẹ̀. Wallahi ọmọ kéwọ́ ọmọ ogun tá a fi ṣe wá sí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá súnmọ́ ẹ súnmọ́ àgbákò. Ànábì ni mo fẹ́ sọ fún yín ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin màmá. Ẹ wo òkè tí ń bẹ lẹ́yìn yìí, wọ́n làwọn ti rí. Tí mo bá sọ fún yín pé lẹ́yìn òkè yìí, òkè ńlá tẹ̀ ń wò yìí, ẹranko abìjà kan bẹ ń bẹ tó fẹ́ gbé yín mì. Atusaddiqunani. Ǹjẹ́ ẹ gbà mí gbọ́ pé ẹranko abìjà ń bẹ ń bẹ? You can see the way the Prophet ﷺ was trying to confirm, to reaffirm, to reconfirm his character, his dignity. Sọmọ rẹ ni mí àbọ̀mọ rẹ kọ́. Kí n tó ṣe wá sí ẹ̀jẹ̀ jẹ́ nkọ́kọ́ mọ̀ ṣé mi ò bàjẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni ma jarabna alayka kadhiba. Tó o bá sọ fún wa pé kìnìún ń bẹ lẹ́yìn òkè yìí, níjìyàn o. Torí pé o yìí sọmọ burúkú nù lù yìí. Ó sọ̀kan rí ká má bàa bẹ́ẹ̀. Ó yìí sọmọ tá a sá fún, ọmọ tá a fi tọrọ ọmọ ni ọ́. Mi ò wá pàtàn yẹn jù bẹ́ẹ̀ lọ. I only want you to reflect on those important points that are imbibed, that are in that short story. Kí ló dé tá Ànábì fi ń béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ gbà mí gbọ́? Ṣé mi náà lè lo character mi láti fi pa àwọn èèyàn? Dáwà bàjẹ́ mú ẹ lọ́wọ́ lé nítorí Omoluabi. Súnà tó gbé dání ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí gan ló ń ṣe. Omoluabi rẹ ló bàjẹ́. Wọ́n fúnra ẹ bọ́ Omoluabi rẹ jẹ́. Ni ò jẹ́ ká yé mọ̀ pé n tó gbé dání dáa. Yorùbá ní àyè fẹ̀sọ̀ kíbò sí ni ò jẹ́ kára ló bá wa jó. Ni ò jẹ́ kọ́ mọ jó. Nígbà tó ń kíbò sí tó ń sọ pé ìbò sí o, ìbò sí o, ìbò sí ló ń kí àwọn èèyàn mọ̀jọ́ tọ́rọ gbé kalẹ̀ dáadáa. Bọ̀ wá sí rẹ̀ yìí, Kùránì ló dúró dédé yìí, hadith ló ń bẹ ń bẹ yìí, makharijil huruf ní ń bẹ yìí, gbogbo mùtúnù ló ti há. Ṣùgbọ́n fọ ìwà Omoluabi bàjẹ́.
wá wo ẹ̀tara èèyàn tí ń bẹ lẹ́yìn ẹ wo iṣẹ́ tó yẹ kó o ṣe láwùjọ tó o fi àìní ìjọmọlúwàbí báyìí jẹ́ ó fi lè ìjọ ànábì o tànábì lọ́gbọ́n yẹn o bó tilẹ̀ jẹ́ pé ńgbà tó wá sọ fún wọn pé kíní kan ò ní gbé yín jẹ́ o mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pọ́lọ́hún rán mi ń ṣẹ́ kúlù la ilaha illallah tuflihu ibẹ̀ níjà ti bẹ̀rẹ̀ àwọn náà ò sọpọ́ ọmọ burúkú ni ohun tó ń wí ni wọn ò fẹ́ gbọ́ ó dẹ̀ fọmọlúwàbí yẹn ń wí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú àwọn tí wọ́n jẹ́ ni tí wọ́n jọ bí pẹ̀lú bàbá ànábì tó jọ mọ̀ ọ̀ya bàbá ànábì tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì nínú wọn tó gba ìsìláàmù kì í ṣe méjì obìnrin bẹ́nu wọn ọkùnrin bẹ́nu wọn mélòó ló gba ìsìláàmù látọ̀dọ̀ tiẹ̀ torí ìwà mo fẹ́ lè yí ṣe introduction into this